ọmọ Yorùbá nǹkan ti gbé nǹkan àánú. Ẹ wò mo kí yín, mo rọ̀ yín, mo kí gbogbo àwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé, mo kí wa kú oríire. Ọmọ Yorùbá, Ọlọ́run kódà àdúrà wa ó ti ń gbà, ó ti gbà. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Ọlọ́run ti kẹ̀yìn sáwọn Fúlàní. Tí n bá sọ fún yín pé náà ń jó lórí omi, ẹni lọ kéwú ẹ̀wà. In the first place, ó ní àwọn formation kan tó tẹ̀ mí lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Mo fọ́ Ọlọ́run bẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fáwọn lọ́balọ́ba, ẹ bá mi share fáwọn níjòyè, ẹ bá mi share fáwọn àwòrò ṣàṣà nílẹ̀ Yorùbá, ẹ bá mi share fún gbogbo ẹni bí ẹni, èèyàn bí èèyàn nílẹ̀ Yorùbá, torí pé kí ni Ọlọ́run ti gbàdúrà wa. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ariwo tèmi àti yín jọ ń pa látijọ́ yìí, Ọlọ́run ti ṣàmì sí. Bẹ́ẹ̀ni àti yín ṣe jọ ń fẹ̀ fún, tèmi ń pariwo, tẹ̀yin ń share ẹ̀, tèmi ń pariwo, tẹ̀yin ń comment, tèmi ń pariwo, tẹ̀yin ń pín káàkiri, Ọlọ́run ti fi ara àwọn nǹkan tá a máa fi mọ̀ pàdúrà wa ti gbà, Ọlọ́run ti jẹ́ kó ṣẹlẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, information tí mo fẹ́ fún wa rọ̀lẹ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ máa rí pé ṣó jẹ́ kó wá sọ orúkọ báyìí síta. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ohun tí ò bá jẹ́ ká sọ, àní sọ. Ohun tó bá jẹ́ ká sọ, òun la máa sọ. Eléyìí tá a fẹ́ sọ yìí, ohun tí etí lè gbọ́ tí a lè sọ síta yìí, orò tó bá ti jáde síta gbangba, ó ti kúrò ní àìwò. So eléyìí kò kì í ṣe nǹkan tá a máa sọ pé à ń gbé pamọ́ àti pé àwọn máa gbọ́. Ohun tó jẹ́ kẹ́ gbọ́ ni ìdí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni pé àwọn kan máa wá comment section láìpẹ́ yìí sí. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé ẹ máa bí o láṣìírí, o ṣe eléyìí kì í sọ̀rọ̀ àṣírí. Ó ti kúrò ní àìwò. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn international community, nígbà tí wọ́n rí pé ariwo wa pọ̀, nígbà tí wọ́n rí pé ariwo pọ̀ ní Nàìjíríà, wọ́n kó àpapọ̀ jùlọ nílẹ̀ Yorùbá, wọ́n rí pé ariwo wa pọ̀. Àwọn international communities pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá wa Emeritus Merited Professor Adébánjí Akíntóyè Stephen àti ìrànlọ́wọ́ bàbá wa Commander Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá Dámì ẹkùn ọkọ Fúlàní pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá. Ẹ máa rí pé lẹ́nujọ́ mẹ́ta yìí, gbọ́ kọ̀ọ̀kan látọ̀dọ̀ bàbá wa ṣe Sunday Igboho. Bàbá ń lọ káàkiri ni torí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni. Bàbá wa Professor Banji Akíntóyè bọ́ ṣe ń kọ àwọn kọ́kọ́ wà tí mi ní fẹ́ sọ síta. Bọ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọmọ Yorùbá ẹja máa jó ká máa yọ̀. Wọ́n pe ìpàdé kan, àwọn international communities, wọ́n pe ìpàdé kan, a gbọ́ pé wọ́n sọ̀mọ́ àwọn Nigerian government. Wọ́n ní àwọn ènìyàn sọ pé àwọn fẹ́ lọ, ẹni kọ́ máa lọ. Ó dáa, ohun tó jẹ́ problem tí wọ́n pariwo, ẹ lọ ṣe solution sí. Bó tiẹ̀ jẹ́ pé àwa ọmọ Yorùbá a nígbàgbọ́ nínú solution kankan kọjá wípé kóníkálùkù pín ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ẹ sì gbọ́ nǹkan kan o, ẹ ṣí ẹ̀ bí èèyàn kọ̀ọ̀kan, ẹ pín fídíò yìí fún 50 people. Torí wípé ọ̀rọ̀ tí gbogbo ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbọ́ lọ, kódà mo lè pè ní ìròyìn ayọ̀. Àwọn international communities wọ́n yarí fún àwọn agbọ́pọ̀, wọ́n yarí fún àwọn ìjọba Nàìjíríà pé ariwo táwọn pípù yìí ń pa everyday ló ń tàgé àwọn, everyday ló ń pariwo àwọn. Now àwọn ti ṣetán láti dá sọ̀rọ̀ wa. Ọwọ́ ní kó lọ ṣe ohun tó jẹ́ solution. Tẹ́ bá rí, ẹ máa rí pé wọ́n deliberate ọ̀rọ̀ kan ní Senate lórí ọ̀rọ̀ cattle ranching. Òun rèé, ẹ máa gbọ́ o. Nígbà
tó deliberate cattle ranching èmi àti yín jọ mọ̀ ní pé cattle ranching ó wà nǹkan tó ń dá wàhálà lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́ni yìí. Àfẹni tó bá fẹ́ kanra ẹ̀ ló máa sọ pé kò sí, tàbẹ́ni tí ò bá mọ ohun tó ń lọ ṣẹ́rí ẹ̀rí cattle ranching. Wọ́n ní Senate passes bill to control and regulate cattle rearing ranching business in Nigeria. Ẹ máa gbọ́ o, kò déédéé ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ariwo tèmi àti yín pa ló jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àti iṣẹ́ táwọn bàbá wa Professor Banji Akintoye, Chief Sunday Igboho, iṣẹ́ táwọn bàbá yẹn ń ṣe ló jẹ́ kó wáyé bẹ́ẹ̀. Now, wọ́n wá ní òkè tẹ́ẹ̀bà fẹ́ fi wọ́n lẹ́kọ̀ọ́ lọ. Ẹ lọ ṣe ohun tí wọ́n ń pariwo kó ṣẹlẹ̀ sáwọn. Gbogbo àdèlà mọ̀ pé ìbẹ̀rẹ̀ ohun tó fa ìpìlẹ̀ gbogbo wọ́n ń jíyàn gbé, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo yìí. Ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran òun ló fa gbogbo ẹ̀. Now, nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn wá, gbogbo àwọn sẹ́nétọ̀ tí wọ́n jẹ́ Fúlàní wọ́n yarí tó pátápátá. Wọ́n fò sókè, wọ́n forí sọlẹ̀. Wọ́n ní kò jọ pé because màálù táwọn ń sìn òun ni òwò táwọn ní kíníkan kìnìkan ṣáwọn wà ní dẹran jẹun ní kíníkan kìnìkan. Inú mi wá dùn ẹni tó jẹ́ Senate President kò ṣe Fúlàní o. Kò dàbí ayé ìgbà Buhari. Àǹfààní pọ̀ mọ́ Yorùbá ló wà ń bẹ̀. Now, Senate President àtàwọn kọ̀ọ̀kan àwọn tí wọ́n wá support pé kó sọ dòfin. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, tá a bá fi máa rí oṣù kan sígbà tá a wà yìí, ó ti máa di òfin ní gbogbo ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ Ìgbò, káàkiri pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ da màálù mọ́. Láti jẹ polóko mọ́. Bó tiẹ̀ jẹ́ pé kò kì í ṣe ohun táwa ń béèrè fún nìkan nìyẹn. Báyìí ẹ jẹ́ ká máa bọ̀ bá the comment section wípé kò kì í ṣe pé Fúlàní ń dá wà láàmú nìkan tá à ń pariwo total freedom la fẹ́. Òmìnira, ká kúrò lóko ẹrú, a ò fẹ́ ṣẹrú mọ́. Apart from Fulani issues, a fẹ́ kúrò lóko ẹrú pátápátá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, a fẹ́ dá dúró. Now, ní àwọn bàbá wa Professor Banji Akintoye wọ́n bá wọn fà á pé sẹ́ẹ̀ kò kì í ṣe Fúlàní nìkan ni nǹkan táwọn ń pariwo ẹ̀. Bí kò ṣe wípé àwọn pípù ìfẹ́ gba òmìnira. Ẹ wá mọ ọgbọ́n tí wọ́n tún dá. Wọ́n wá ní òkè regional system tá à ń lò tẹ́lẹ̀. Ẹ máa rí pé òfin tó wà nínú regional system tí àwọn olórí burúkú Fúlàní tí wọ́n reject, ẹ máa rí pé ó yàtọ̀ sí regional system tá à ń lò láyé àtijọ́. Regional system tí wọ́n fẹ́ gbé wá tí àwọn Fúlàní tí wọ́n reject. Regional system ń pé oníkálùkù máa dá dúró, a máa control resources ẹ̀. Wọ́n wá sí kọ̀ọ̀kan sí wípé any state tó bá ń hùn pé ó dá o, mi ò bá Nàìjíríà ṣe mọ́ o, mo fẹ́ dá dúró without any issues, in and exit. Wọ́n ṣe síbẹ̀. Kí láwọn Fúlàní rí? Kí ló rí sí? Gbogbo àwọn àgbààgbà Fúlàní wọ́n sáré lọ ṣe meeting. Wọ́n sáré lọ ṣe closed door meeting. Àwọn àgbààgbà Fúlàní ẹni mo parọ́ mọ́ wọn. Wọ́n sáré pe meeting. Àbáwá àbàbọ̀ meeting at the end of the day. A gbọ́ pé lẹ́yìn tó parí meeting, gbogbo àwọn senator tí wọ́n jẹ́ Fúlàní wọ́n tako gbogbo kìíní yẹn. Wọ́n nullify yẹ pé kò possible pé wọ́n fẹ́ dalẹ̀ Haúsá rú ni, wọ́n fẹ́ da nọ́ọ̀tì rú ni, wọ́n fẹ́ ṣe gbá, wọ́n fẹ́ ṣàwò. Débi pé òpònú Fúlàní kan sọ láàrin wọn. Ó ní ẹ pé màálù àwọn kan ṣe mọ̀ pé nígbà ayé Buhari màálù ni first class citizen. Màálù ni first class citizen. Ṣùgbọ́n ìwọ̀nba ń pé Yorùbá ló wà ń bẹ̀ nísìnyí. Ó jẹ́ kó ṣe tíú yẹn kẹ̀dẹ̀rẹ́
kò tẹ́ àwa lọ́rùn. Torí tèmi àti yín bá jọ wò lọ wò bọ̀ ẹ rí pé kò sí yàtọ̀ kankan láàrin pé Buhari wà ń bẹ̀ àti Yorùbá wà ń bẹ̀ kàkà kó rọ̀ lára ọmọ ìyá àjẹ́ ó tún peléke sí ni. Nísìnyí gbogbo wa láti wá rí wípé kò sí nǹkan tó dàbí ká dá dúró. Now iṣẹ́ tí ẹ̀yin èèyàn fẹ́ ṣe fún wa nísìnyí ǹjẹ́ mọ̀ kò ń ṣiṣẹ́ tó le. Bẹ́ẹ̀ ṣe bá wa táàgì international communities tí wọ́n fi sọ́mọ Nigerian government wípé kọ́ lọ dá àwọn pípù yìí lóhùn. After all, Nigeria is a signature to self-determination. Exactly. Is a signature. Ẹ lọ wo gbogbo ọ̀wọ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lẹ́ni pátápátá Fúlàní ló dá sílẹ̀. Àwọn ni o. Tọ́ba náà jíyàn gbé bí kan tẹ́ bá lọ wò Fúlàní lè máa bá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni àwọn ni. Tọ́ba ní wọ́n pààyàn kan bí kan tẹ́ bá débẹ̀ Fúlàní lè máa bá bẹ́ẹ̀ni àwọn ni. And we cannot continue to live pẹ̀lú ẹranko èèyàn. Ẹranko làwọn pípù yẹn. Ẹranko ni wọ́n dà. Okay now ọmú àwọn Fúlàní kan wọ́n kó wọn sẹ́yìn mọ́tò. Mi ní lè show fídíò yẹn fún yín ṣùgbọ́n èyí tẹ́ bá fẹ́ fídíò yẹn ẹ mẹ́sẹ̀gì mi sórí +229 57 74 79 70 +229 57 74 79 70. Ẹ̀yin tẹ́ bá ní fídíò yẹn ẹ mẹ́sẹ̀gì mi sí WhatsApp máa fún yín. Àwọn Fúlàní tó mo máa ń sọ fún yín pé àwọn Fúlàní fún tí wọ́n tó lọ ń pera wọn. Kí lẹ fi ṣeré yìí tí àwa Yorùbá bá rí tiwọn rò tá bá rí tiwọn rò tí táwọn bàbá wa bá gùn wá àwọn Fúlàní fúnra ara wọn ló máa kẹ́rù wọn tó máa sá lọ. Bẹ́ẹ̀ni o. Torí àwọn alálẹ̀ wa nílẹ̀ Yorùbá tá bá pè wọ́n pẹ́ ayé Fúlàní bàjẹ́ nìyẹn wọ́n máa lọ. Ṣùgbọ́n àwọn bàbá wa ló sì ń dì wá lọ́wọ́ mú. Wọ́n mú àwọn Fúlàní kan ní Kwara wọ́n tó ọ̀pọ̀ ọwọ́ apàṣọ so gbogbo wọn lójú. Àwọn ni wọ́n ṣe nọ́mbà òrìlè adétúyì WhatsApp kí ni kí nọ́mbà yìí ṣe fà. Ṣẹ́ni ní tẹ bá ní ìdí ẹ̀ kẹ́ máa mẹ́sẹ̀gì mi ni o. Tẹ bá yẹ kó níbi àti mẹ́sẹ̀gì yín mo lè má rìn tí kò ń ṣe ti gbéraga kò ń ṣe ti àfojúdi sà ẹjọ́ sà. Màá gbìyànjú àti rántí ìbọ̀ tí ìgbà tí rántí tẹ́ẹ̀bà ti rí pé kí n pè ní kẹ́kọ̀ọ́ pé mi ìrántí mi kò lẹ́ ṣe ìgbéraga tó iṣẹ́ pọ̀ tá a tẹ́lẹ̀. Now ẹ wá wo èsì táwọn Fúlàní tí gbogbo wọn ṣe mítìn wọ́n dẹ̀ dúró pèsè regional ò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Láti ìgbà tí wọ́n ti wá yarí pé regional system of government àwọn ò fẹ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Àmọ́ ìtì láwọn bàbá wa kọ̀ọ̀kan kó jáde wá sọ̀rọ̀. Kódà gan ààrẹ Gani Adams. Restructuring là àwọn náà ń pariwo. Wọ́n dẹ̀ ti wá nullify restructuring nìsín. Ẹ sọ fún mi àdẹ̀ ìdí ìgbọ̀kẹsọ̀ kankan. Ó jẹ́ kí wọ́n ti sọ̀rọ̀. Torí ìdí tí wọ́n nǹkan tó sọ fún wa ní pé tá bá kọ́kọ́ gba restructuring tó bá dẹ̀ yàtọ̀ díẹ̀ à ń gba Yorùbá nation. Wọ́n àwọn Fúlàní ti wá make it clear sí gbogbo àwọn ọmọ Yorùbá nísìnyí pé kò sí kan tó ń jẹ́ restructuring sínú dictionary àwọn kò dẹ̀ ní ṣẹlẹ̀ àdẹ̀ gbọ́kẹsọ̀ kankan. Àtàwọn bàbá rẹ̀ Adébánjọ náà wọn àtàwọn Fẹ́nifẹ́re náà sọ kọ́kọ́. Ohun tí adẹ̀jọ́ ń sọ láàrin ara wa ni wípé tí a bá gba restructuring lẹ́yìn restructuring Yorùbá nation á tẹ̀lé. Now àgbọ̀ kankan ẹ̀yin tí ẹ wà káàkiri àgbáláyé tẹjọ́ ọmọ Yorùbá tẹ fẹ́ jẹ́ ká dá dúró ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sábẹ́ comment section kẹ máa tàgbì United Nations wípé òmìnira ni or nothing. Òmìnira ni or nothing. Freedom or nothing. Exactly. Ẹ̀yin náà ẹ wò ó ṣé Yorùbá ò tó dá dúró ni. A tó dá dúró náà. Àwa ọmọ Yorùbá ṣé a ò tó dá dúró. A tó dá dúró. A tó dá dúró. Ọlọ́run ti fún wa ní màláíkà
Ọlọ́run ti fún wa láńgẹ́lì tó máa dúró tí Ọlọ́run fi tì wá. Ìyẹn ni bàbá wa Chief Sunday Igboho. Adéyẹmọ. Bàbá wa emeritus merited professor Banji Akíntóyè. Ọlọ́run tí àwọn bàbá yìí ti wà nílẹ̀ Yorùbá. Díẹ̀ ẹ̀yin tó jẹ́ kẹ́ rọ̀gbà yí wọn ká tẹ́wọ́ pẹlẹngẹ. Gbogbo kìíní ló dẹ̀rùn sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu náà. Àwọn fún ara wọn mọ̀ wípé kò sí kankan tí a lè ṣe lẹ́yìn ìkàpín. Because we don't have anything in common. We don't have the same food. We don't have the same culture. We don't have the same tradition. Exactly. We don't have the same way of reasoning. We don't have the same way of life. Then what are we doing together as a nation? Eré kí la já ń bẹ́ dìyẹ ṣe. Eré kí lẹ dìyẹ ń bá èkúté ṣe. Kò jọra wọn náà. Àwa Yorùbá a fàyè gba Islam, a fàyè gba Kristẹni, a fàyè gba ìṣẹ̀ṣe. Káwọn wèrè tí à ń sọ̀rọ̀ wọn yìí, Islam nìkan ni wọ́n gbé sórí. Ó dẹ̀ yàtọ̀ gédégbé. Àánú àwọn Haúsá ló kọ̀ ṣe mí. Torí wọ́n dìfìtà ọkọ̀ǹkà àwọn pípù yẹn. Wọ́n finish wọn from A to Z. Gbogbo wa la gbọ́ nǹkan tí ẹni tó jẹ́ youth leader àwọn original Haúsá tó jáde tó wá pariwo síta. Tó bá dàbí rọ́gbọ̀n máa fi fídíò yẹn wọ̀nyí. Ó jáde ó wá pariwo. Ó ní kó yé àdírẹ́sì àwọn Haúsá Fulani pé kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá dàbí ọjọ́ fi fídíò ẹ̀ owó rẹ̀ wò. Assalamu alaikum. Ẹ sáré o. I am the obedient from Sokoto. Assalamu alaikum. I am the obedient from Sokoto. I want to give you a history that you all know and the future that is about to happen today. We have this saying that all the North, especially our brothers from the East, they used to call us the Hausas, generally in the North. But we want to tell you something. We, the Hausas, we have differentiate ourselves now from the Fulanis. Yes, this is why I want you to stay. Pause first and share the video to go so that some people should know. The Hausa people now are against the Fulani people squarely. It is nothing you can do about this now. And you know, from the beginning to whatever it is, the Fulani people has been ruling this country, not the Hausa people. The Fulani has emirates everywhere around the north, not we the Hausa people. Now, there is something that happened that I want to tell you that is the future. You know, the Hausas, we the Hausas have given up on the Fulanis. And like it is, we are having some clash. I want to tell you this clash now is the clash of the titans. Because something happened within the Fulanis. We know we in the Sokoto state, we have villages. Some villages belong to the Fulanis and some villages belong to the Hausas. All the attack in Sokoto state, there is no one attack in the villages of the Fulani people. It's all in the Hausas. And now the Hausas have already opened their eyes. They are now aware of what is happening. There is one attack that happened last 2 weeks. I want to tell you that comes about all of these things. It is the attack that happened, the Fulani man and the Hausa. We, the Hausa, we don't rear cow, we don't rear anything but rather we farm. We grow crops. Now the Fulani man came and then entered to someone's farm. This is the rainy season time. Entered to somebody's farm, ate the crop, and the man now plant something and now put a poison the cow. The following day, the Fulani kingdoms are waiting for him in his farm. When he came, they killed him at once. That is what triggered this unity now between the Hausa and the Fulani. And when you see us now, we are ready to change everything. In all the political parties in Nigeria, that you see a Hausa man going out around campaign, go and check. It's a Fulani man, not a Hausa man.
And Hausa man has not ruled this country. We have been in peace before Usman the Fodio come to Nigeria. He has come and then divide us from our brothers, the real Nigerians, the Igbos, the Yoruba, and the Hausas. Now the Fulani has taken over everything from us. They have deceived our great-grandfathers, they deceived our grandfathers, they deceived our fathers, and now it is our time. Thank God for the social media that you can hear this and share. Let it go viral to everywhere so that people will know that there is a division now between the Hausa and the Fulani. And I'm telling you, next segment you see what we want to tell you from this video so that you understand that there is really a division. Like I was saying, we should try and share the video so that it will go viral. As you are listening, you a Hausa man that have listened to this thing, yanzu akwai bambanci da Fulani da Bahaushe. Ni ina tabbatar ma akwai bambancin kuma shine yanzu nan mun gane Fulani suna ta kashe mu a banza. They have been killing us. And we should not take religion something to take it like it is okay. Okay, if it is fighting for religion, why are they killing the Hausas? Why are they killing us, the Hausas? It is not supposed to be so. And that is why I'm telling you now. The Igbo, the Yoruba, the Hausas are the major tribes in Nigeria. We should not be left out. People will be telling you that Fulani Hausa, there's nothing like Fulani Hausa. It is Fulani and there is Hausa. There's nothing. So share this video, let it go to places, let it go to especially the Hausa groups. If you have all these Hausa groups, please share it so that people will see. Even though you want to the market, just share it so that somebody will know that yes, there is something that is going on, a revolution. Thank you. Ẹ̀yin náà gbọ́ nǹkan tí bọ̀bọ̀ yẹn sọ. Ó ní àwọn táwọn jẹ́ Haúsá. Ṣé mo kì í northern part of Nigeria? It belongs to the Hausas. Àwọn Haúsá láti ìgbà tá a ti ń gbọ́ pé northern on the president. Haúsá ò jẹ́ president. Àwọn àlejò tó wá gbalé lọ́wọ́ onílé. Buhari ni o, Babangida ni o, Abdulsalam gbogbo pátápátá wọn kì í ṣe ọmọ Nàìjíríà. Fulani ni wọn. Fulani àtọ̀húnwá. Àwa Yorùbá tẹ́lẹ̀ mọ̀ wá dáadáa fáwa kì í gba orí burúkú láyé nígbà tí a ò mọ̀ ó yàtọ̀. Nísìnyí báyìí tí a ti mọ̀ oníkálukú máa lọ jókòó bàbá ẹ̀ ní. Tẹ́ bá wò kankan àwọn olórí burúkú Fulani ṣe ìkọ̀kan wọ́n yọ history kúrò nínú syllabus education Nàìjíríà. Kí ló fà á? Kí ló fà á? Wọ́n yọ history. Wọ́n kọ́kọ́ manipulate, wọ́n kọ́kọ́ tọwọ́ bọ gbogbo ìtàn yẹn yánmáyánmá. Gbogbo bí àwọn baba ńlá baba wọn bí wọ́n ṣe ń pa àwọn baba wa tí ogun ṣẹlẹ̀ tá à ń jagun tá à ń ṣe gbogbo ẹ̀ wọ́n yọ ogbò yẹn kúrò nùtàn. For example, sí ẹ wo Ìlọrin bí kí ló rọ máa iná tí rí mi tó dalẹ̀ Àfọ̀njá ẹ wo tí a rí mi ṣe fún Àfọ̀njá lórí irú àwọn ọ̀tàn bẹ́ẹ̀ yẹn wọ́n yọ. Nísìnyí báyìí wọ́n ti ń pe Kwara State ní north. Ẹ wo àwọn sẹ́nétọ̀ mẹ́ta tí wọ́n ní wọ́n reject mọ́tò bí mo bí ẹ ti gbọ́. Wọ́n ní they are all from north. Méjì north Èkìtì kan wà tó jọmọ Kwara yìí. Ṣé north ní Kwara? It's northern part of Nigeria, Kwara. Ẹ wo ọmọ Yorùbá bèbí ti ṣẹ́jú. Gbogbo ṣẹlẹ̀ nísìnyí àwọn tí mo ní wọ́n mú àwọn tó ń jí àwọn èèyàn gbé ní Kwara fún àwọn ọlọ́pàá àti àwọn ọdẹ tó lè mẹ́rin sọ fẹ́ èèyàn wa wípé ẹ ní láti invest lórí àwọn ọdẹ àdúgbò yìí. Mi ní kẹ fún àwọn ọdẹ orí social media ṣẹ́ta àwọn àpótí ẹ̀rí ń tọ́ máa jẹ lọ́wọ́ ẹ̀rọ wá àwọn ọdẹ gidi. Ọdẹ gidi ẹ wá wọn ẹ invest ní wọn kọ́ máa ṣọ́ àdúgbò yìí. Àwọn
kidnapper tí wọ́n mú ìnísìn àwọn ọdẹ lọ́mú wọn ọwọ́ hand over àwọn lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Nǹkan tó wá yà mí lẹ́nu jù bẹ́ẹ̀ ni pé èèyàn kan fọ́ etí kan nù wọn ọ̀pọ̀lọpàá ní akíní ó pàlàbẹ̀ ẹni tó gba etí ẹ̀ pé wọ́n ń pẹ́ ẹni tó ń jíyàn tó pààyàn. Now wọ́n tún mú àwọn kan náà ṣe rí àwọn kí ló dé pé àwọn tó bá jẹ́ nǹkan kan ló máa ń dà lóru. Àwọn nìyà olówó já ẹ̀kan ló ń dà lóru. Why? Má ṣe ọmú àwọn wèrè kan náà ìmọ̀ ibi tí wọ́n ti mú àwọn yẹn fídíò méjì ló wà lọ́wọ́ mi tí ò ṣe ṣò síta tó yẹ pé ta bá ṣó ẹ̀ wọ́n máa gbégi lé ṣáánẹ̀ yìí lẹ́sẹ̀lẹ́sẹ̀. So now ìgbà tó máa mú àwọn wèrè yẹn àwọn mẹ́ta ajínigbé ni wọ́n tó bá ti jíyàn gbé máa ní kó mú 5 million kẹtẹ̀ dẹ́ fi ẹ̀ fún. Mo lè máa ṣó fídíò yẹn ẹgbọ́n kan ni wọ́n sọ. Ẹni ẹgbọ́n sọ fáwọn tó ń jí gbé tí wọ́n gba 10 million ọwọ́ ìrè o. Yorùbá wá jẹ́ ká lọ tira ẹ lọ tira nílò mi ní kẹ́kọ̀ọ́ bàbá Máyégún náà ẹ jẹ́ ń fi iṣó fídíò yẹn lá ní àtọ̀ fún mi. Jẹ́ kí ọmọ Yorùbá yìí. Ṣé ẹ gbọ́ àwọn tó ń gbé Yorùbá nìyẹn ẹ máa gbọ́ o. Hausa ń bẹ̀rù. Àwọn tó ní kẹ wá nínú ìyá àwọn ènìyàn ilẹ̀ Yorùbá ọlọ́run ní bẹ́ẹ̀. Àwọn ìlà dáadáa. Mo máa ń sọ fún àwọn ìyọ̀pá wàrà ní ohun tí wọ́n tó lọ ń pera wọn. Ẹ̀wọ́n ti mú wọn sí bẹ́ẹ̀. Báyọ̀ máa ń bẹ̀bẹ̀ láti gbé owó tó bá gbé wọn sẹ́yìn wọn tó ní wọ́n gbé wọn wá gbé wọn sẹ́yìn wọn wá bá wọn lé wọn wá bẹ̀bẹ̀. Àdáwọ̀ ní dáná wọn náà bàtà àti ọlọ́pàá ló gbé wọn. àwọn èèyàn ń wo wọn. Àwọn tó bá ìta bẹ̀rẹ̀ sí wọn káàkiri gan lẹ́yìn ìgbà èké pẹ̀lú ọ̀gá ẹ̀ Allah ubangiji Allah Allah ka isa bade Allah na roƙe ka don kana la ilaha illallah abadaki Allah da haka kawai Baba kò ní kẹrẹ tó ti sáré. Baba kò ní kẹrẹ màmá yà sí ọ̀nà bàbá ńlá. Bàbá ńlá dandan ni àti fún wa yóò. Àwọn ni àwọn lẹ́ ń wò. Méjì rẹ̀ méjì lọ́wọ́ bá ní àwọn. Àwọn yóò tù wá ní ojú ẹ̀rí kókó rẹ̀. Ẹ̀rí kókó rẹ̀ ẹ̀tìrì tó ń bá mi. Àwọn nù. Àwọn nù. Allah na roƙe ka don kana la ilaha illallah abakati Allah godorin ba mu Allah ku ita da musa Allah Allah na roƙe ka don kana la ilaha illallah Allah na roƙe ka Allah na roƙe ka wallahi Allah ya mutu ba wallahi ba ìdá fún bàbá yín láyé. A ti sọ fún yín táwọn Yorùbá bá rí tí wọ́n rò àwọn ọdẹ ló mú wọn abẹ́rẹ́ wọ́n yé kìtáyà bẹ́ẹ̀ làwọn yẹn ń gbọ́ ní tó ń súnmọ́ wọn tó ń súnmọ́ wọn tó ń súnmọ́ wọn tó ń súnmọ́ wọn kí wọ́n tó rí wọn mú. Òun lèmi tí wọ́n sọ fún yín pé ẹ invest sórí àwọn local security yín. Òun lèmi tí ẹ ṣe ń sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé
àwọn tí wọ́n jẹ́ please o brother mi I need to discuss send it to me please ẹ message mi ní WhatsApp +229 5774 7970 +229 5774 7970 ẹ message mi ẹ máa rí gbà. Àwọn arábí wọn ò tó nǹkan tó ń pera wọn ò tó pàápàá ìjọba ló ń fún wọn lágbára ìjọba Buhari tó kọjá yìí òun ló gbé wọn ló sọ wọn di bàbàrà. Ó gbé wọn lé àgbègbè àwọn Nàìjíríà lórí. Fulani kí ló ń jẹ Fulani kí ló ń jẹ Fulani ṣọ̀gbọ́n apá Fulani kí lẹ́bí ṣeré yìí. Yorùbá ò sínú wọn tí lọ́kọ̀ ń tọwọ́ bọ́ọ̀lù ju tọwọ́ bọ́ọ̀lù mú ẹni à. Nísìnyí báyìí tí àwọn dẹ bíi vigilante Àgbẹ̀kọ̀yà sósè àwọn ọdẹ tó confam ó dà pé àwọn ìjọba ti dà wọ́n sínú igbó àbí nǹkan kan I don't really know about that torí tí wọ́n fi lè ráwọn eléyìí mú tí ò bá ti bá pọ̀ ìjọba wọn lè mú wọn tó bá wọn ọlọ́pàá náà wà aráàlú bẹ́ẹ̀ so gbogbo wọn lọ́ máa pátápátá nísìnyí lẹ́ẹ̀kú tẹ̀ máa wá ṣe fún wa ní pé bàbá ṣe ń pariwo ẹ máa share fídíò wọ́n máa lọ ẹ máa comment kọ́ lè máa recommend ẹ̀ fáwọn tí wọ́n ti rí bẹ́ẹ̀ni ṣẹ́rí tẹ bá ń comment sábẹ́ fídíò kò ṣe pa fi ń gbowó àfìgbà wọn kọ̀ recommendation lásán ni tó bá lè máa sanwó fídíò bí owó tí ò ní ìtumọ̀ ni wọ́n máa ń san $1 $2 ṣówó ní but ẹ lè fún wa ní super sticker super chat super thanks bí ẹ bá lè pè wá tẹ bèrè account number wa á fún yín tẹ bá fún wa kan kà á pín láàrin ara wa. Now Ajayi Pat my brother let us support each other and get this country you can never do it alone. Yes. Sọ pé abẹ́dẹ ṣé aná abẹ́dẹ ṣe ṣé lẹ́yìn ní ọbẹ̀dẹ àlẹ́ Yorùbá gbà. Mr. Ajayi Pat Babayomi nǹkan tí ẹ̀ ń sọ òye mi o àbẹ́ tí sọ pé ọbẹ̀dẹ àgbà níbo tágìrì ìgbàlú sọ bẹ́ẹ̀ níbo la sọ bẹ́ẹ̀. If Yoruba nation belong to you and me. We all know that Yoruba nation is for all of us. Gbogbo wa ni àtolóṣèlú àti gbá àtàwo kódà àti bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo wa jọ ń ṣe Yorùbá nation. Pátápátá tábà Yorùbá lẹ́nu gbogbo wa. Tó yẹ̀ mí máa ń sọ fún àwọn tó ń jápá wípé Yorùbá nation kì í ṣọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ o. Ó yàtọ̀ sí OPC. Ó yàtọ̀ sí ẹgbẹ́ sí Àgbẹ̀kọ̀yà. Ó yàtọ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ yẹn. Yorùbá nation is a liberational movement. Ó tó fi yàtọ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ yẹn. Bẹ́ẹ̀ni. Ìwọ tó bá ti jọmọ Yorùbá ara wa ni. Bẹ́ẹ̀ni. Òun ni torí ẹ̀ lẹ ṣe rí tí mo sáré wá sọ̀rọ̀ nígbà tí Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n jáde tọ́nà òṣèlú Nàìjíríà mọ̀ tí wọ́n lè gbé fọ́tò bàbá wa Bọ́lá Ìgè tí wọ́n ní wọ́n gbé fọ́tò bàbá wa Bọ́lá Ìgè àti bàbá Awólọ́wọ̀ fóun wọn fi replace fọ́tò Tinubu àti bàbá àti Bíṣàbù kí ló túmọ̀ sí wọ́n declare support fún Yorùbá nation mo lè jáde mo lè sọ but nígbà tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tí kan tí mo sọ òye wọn tí wọ́n twist ọ̀rọ̀ yẹn we are not fighting for Mama or Baba or for anybody. We are fighting for ourselves. Definitely. Exactly. Definitely. That's what we want. Bóyá àwọn onítìrì ni máa yìí. That is it. Àwa ìdí tí anyway I reserve my comments till confirmation.
bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà herbal bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni gbẹlura kò rí yàtọ̀. Sunday Igboho wá pẹ́ láyé Sunday Igboho wá jèrè Yorùbá ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọlójú wa kó sẹ́nu tírélà àkùbánzá Sunday Igboho wá pẹ́ láyé Sunday Yorùbá wá jèrè wa ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọlójú wa kó sẹ́nu tírélà àkùbánzá. Àbáṣọ o Buhari èṣù ò gbà o àbáṣọ o èèmọ̀ gbà o nílẹ̀ Yorùbá kálejò wá dé kó lóun fẹ́ jẹ sẹ́ríkì èèwọ̀ òrìṣà ajá ń jobi ohun tàbá ó fọ́gbọ́ lọ́gbọ́n gbọ́ tàbá fọ́gbọ́ lọ́gbọ́n gbà yóò balẹ̀ lábára fi wọgbó àìgbọ́kú ọkọ̀ àìgbọ́kú àdá àìgbọ́kú ilẹ̀ àfi kó ṣá àbáṣọ o èèmọ̀ gbà o ẹni bá wàjà yóò rí ìjà àwọn ayé amen ìjà ayé amen ìjà ayé ẹni bá tọjà yóò rí ìjà àwọn ayé amen ìbà o dínú mi láyé náà ni. ìbẹ́ẹ̀ náà gbọ́dọ̀ tí Mr. Adédọ̀mẹ́lá yẹn sọ wọ́n ní kálejò àbáṣọ o kò máa gbà kálejò wa lóun fẹ́ gbà jẹ́ pé dínà pòwe bẹ̀. òwe ló pa náà. gbogbo àwọn Fúlàní àlejò. àlejò ogun wọn náà. Yorùbá gbọ́ Yorùbá gbọ́ àdìgbò ara wa. Yorùbá nation.